ìrísẹ̀. ìrọ̀lọ́rí burúkú wo ló ṣe tí ewé kò ń jí. bọ́ tó kẹ́ ṣe o mọ̀ mi ni ẹlẹ́gbọ́n àdúgbò ni mi náà ó dẹ̀ ń downgrade mi. ó yẹ kẹ́ ṣàlàyé fún mi pé ẹ̀gbọ́n àdúgbò nìyí ẹ̀gbọ́n àdúgbò tó kúṣẹ́ tí ò lówó lọ́wọ́ tí iṣẹ́ ti bá mulẹ̀ bí ẹgbẹ́ táyé ẹ̀ ti bàjẹ́. ìlú kẹrẹ ọba lè mọ̀ sí lọ́wọ́ mi ẹ bá ti rí mi kẹ̀ fún mi lọ́wọ́ mi. ṣé wọ́n mọ̀ tí mo advice lẹ́nu jẹ́ mẹ́ta ìkọ́ yìí tí wọ́n kó kámẹ́rà tán record ẹ̀ tọ́ lanú lẹ̀bi ẹsẹ̀ ẹran tí mo ní ọ̀pá nulẹ̀. ìsìgẹ́jà ṣéèkìzó. ṣé ìwọ òkè kí ló ń tẹ máa ń ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pè báyìí. ọ̀nà mi ni mo ṣe fọ́tọ̀ ọ̀nà mi pé mò ń gbóòórùn ta sẹ́sẹ́ tí mi lábẹ́ rẹ̀. ìgbóná bí yẹn tí wọ́n gbé mo mọ̀ tán jẹ́ ẹ̀ mo bá ṣe ìwé ìṣe bíbó dìjà tó dé tájẹ bá ń sinmi dé ọ̀hún mẹ́tò tó sọ́jú ẹja ẹ̀yìn àìsàn kà. ìyá burúkú náà yẹn yìí o. lẹ́nu òṣì sọ́hùn kí ló máa ń ṣe é ná. Dash is the process whereby green plants manufacture their food. Digestive system. ẹ wo ẹ jẹ́ kó ní yín pé tẹ́bọ̀ yẹn pẹ́ bá mi dáadáa mo ti wà nínú múùdù owó if not máa fi yín pasáyé láàárọ̀ yìí. ẹ wo alẹ́gbàdúgbò ẹ sọ ara yín ẹ tẹ́fẹ́ wá nínú yàsín start mọ́ nílò ìyàwó lórí ibùdó yìí. ọlọ́mọ yẹn ti ní critical disease. kí ló ń jẹ bẹ́ẹ̀. àrùn tí ò gbóògùn ní jẹ́ bẹ́ẹ̀. àrùn tí ò gbóògùn bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ dọ́kítọ̀. Ọmọtókè Àríkẹ́ ọmọ èmi Àjọkẹ́ ìwọ kì yóò kúkú kan bí ó ṣe yeye Olúwa bá ẹ wí ṣùgbọ́n kò fi kú bá ẹ wí. ẹlẹ́gbẹ́ àdúgbò ìyá jẹ́ ẹ̀rí lórí. ta ló fi àjọ. àwọn tó ga ẹ̀rí tó sí. bàbá mi ò ní dààmú mo ti rìn mo ti dààmú ṣùgbọ́n wọ́n ti ní kí n wá bíi pé ìwọ ni ká wá bẹ̀. ọmọ yín ni ẹ tọmọ yẹn mọ. mo mọ. ẹ má bínú ẹjọ mo fi tọwọ́tọwọ́ àti ìtàkùrẹ́ sọ fún ẹ tọ. àgbà tí ò bá kẹrùn sọ ọdún ló máa kẹta sáré. wọ́n ti ní ẹ̀kúlé lọ́ta wà inú ilé la ṣe ní gbé. bẹ́ẹ̀ ni a ṣe ní wàrà. n táwọn àgbàlagbà bá jókòó tó a bá rí ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sí ń bọ̀ lẹ́yìn wa ẹ lè gúrí àkàbà kẹ́ mọ́ rí n tí mo rí mo ní tètè wá ta olólobókun tó sọnù sínú ayé. ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ àdánù bíi tẹ́fẹ́ bá mi sọ lè sọ tọ́ yìí. ṣé ẹ mọ̀ pé màdá yín ló ayé ti bàjẹ́ o.